Ẹ káàbọ̀ sáfìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yí padà, Abubakar Tóyìn Mohammed náà ni àlejò wa. Ní kété tẹ́ ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Ilé-iṣẹ́ kan tún wá ń bẹ tí orúkọ wọn jẹ́ Kiitan Fitness. Tí ẹ bá gba gbogbo ìbéèrè wa pátápátá, ẹ láǹfààní láti jíìmù ní ọ̀fẹ́ ní ọjọ́ kan. Bákan náà, ẹ tún láǹfààní láti jẹ káàdì pè láti ọ̀dọ̀ Ferrasious Pay. Àdúpẹ́. Ferrasious Pay ibẹ̀ ni wọ́n ti ń ta dátà alálòpọ̀ pẹ̀lú káàdì pè lówó tí ògùn pa. Àlejò wa, ǹjẹ́ ẹ ṣetán? Kò sí wàhálà. Ṣé ẹ láyà? Àjàre. Sáyà yín sì gbé báyìí. Tó bá ti yégún, ó ti yọrẹ́. Kí ló kọ yín? Orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Adéwùmí Kòkà, tá a mọ̀ sí Adẹ́rìn-Pòṣónú ní èdè Yorùbá. Iṣẹ́ tẹ̀ ń ṣe ni Adẹ́rìn-Pòṣónú nìkan lẹ̀ ń ṣe. Á ti tó bí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Tá a bá sọ̀rọ̀ nípa ìgbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ Adẹ́rìn-Pòṣónú, ó ti pẹ́ gan. Ọjọ́ àbókí wa ti pẹ́ ó ti pẹ́ ń sábó. Ó ti ń lọ síbi oko ọdún 10 báyìí, jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọdún tá a rí kà òun lọ́dún 10. Ọdún 10. Ẹ já lọ sórí ìtàn. Ẹ wo ìkòkò tí ń bẹ ní iwájú yín. Ìbéèrè 10 ló wà níbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5. Ìbéèrè kọ̀ọ̀kan ẹgbẹ̀rún 2. Ẹ sí kòkò tẹ mú béèrè. Kí n fọwọ́ ara mi kí n wọ ara mi sí. Ìbéèrè tẹmú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ni. Àlọ́ o. Àlọ́. Arẹwà obìnrin láàrin ẹ̀gún kí ni? Ahọ́n. Ahọ́n. Báwo ló sì jẹ́ ahọ́n? Tá a bá wò dáadáa, a rí wípé ahọ́n wa yìí bó ṣe dúró, eyín lẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀gún ni. Ahọ́n gangan ó túmọ̀ sí arẹwà. Àwọn eyín tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ ó túmọ̀ sí ẹ̀gún, gẹ́gẹ́ bí ó ṣe yé mi. Ẹ gbà á. Ẹ tún mú béèrè mi. Ìbéèrè tẹmú yìí ìbéèrè 9 ni. Ó lọ báyìí pé kí ni rainbow tí ó yọ lójú ọ̀run ní èdè Yorùbá? Òṣùmàrè nù. Òṣùmàrè. Tó dá yín lójú? Òṣùmàrè. Ẹ ronú jinlẹ̀ dáadáa o. Òṣùmàrè ni. Òṣùmàrè ni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀. Tó sì dá yín lójú? Ó dá mi lójú tá a dà. Ẹ gbà. Ẹ tún mú ìbéèrè mi. Ìbéèrè 10 ni ẹ mú yìí. Ó lọ báyìí pé wọ́n ní kí n mú wá, mo mú wá. Wọ́n ní kí n dá padà, mi ò lè dá padà, kí ni o? Wọ́n ní kí n mú wá, mo mú wá. Bẹ́ẹ̀ ni. Wọ́n wá ní kí n dá padà, n ò lè dá padà. Kí ni? Irun orí nù. Irun orí. Irun orí. Irun orí nù. Irun orí. Bẹ́ẹ̀. Bó ló sì jẹ́ irun orí? Irun orí ni pé bí irun ṣe wà lórí yín olóòtú, bẹ́ẹ̀ bá yọ, bẹ́ẹ̀ bá já, ẹ lè já. Tí wọ́n bá ní ẹ dá padà, níbo lè mọ̀ tẹ́ fẹ́ dá padà sí? Ẹ gbà. Ẹ mú béèrè mi. Ẹ mọ̀ tí ì sì béèrè kankan báyìí. Mo wà pẹ̀lú. Ìbéèrè tẹmú ìbéèrè 7 ni. Kí ni orúkọ Yorùbá fún wages? Wages. Kí ni orúkọ Yorùbá fún wages? A lè pè ní okun, bí pé èèyàn ò lókun. Wages. W-A-G-S. G-S. G-E-S. G-E-S. Nílẹ̀ Yorùbá, tá a bá wò dáadáa, a lè pè ní bí okun náà ni. Ẹ wò dáadáa. Bí okun ni. Ẹkùn náà rẹ̀. Wages ni owó tí wọ́n máa san ní ọ̀sẹ̀. Owó ọ̀yà ni wọ́n pè nílẹ̀ Yorùbá. Owó ọ̀yà. Ẹkùn náà ìbéèrè o. Kò sí wàhálà tó fi rẹ́ mi. Jíìmù ti lọ. Jíìmù ti lọ. Sọ́nà bí ẹ fẹ́ gbà jáde nù. Ẹ mú béèrè mi. Ó ti dáa. Ibi ẹ fẹ́ gbà jáde nù látẹ̀ẹ̀kan. Ìbéèrè tẹ mú ìbéèrè 9 ni.
irú ọmọ wo ni à ń sọ ní Àjàyí? Àjàyí. Àjàyí. Àjàyí Ògúndéolú. bẹ́ẹ̀ ni. ọmọkùnrin tó gbébi kọ́rùn wáyé. rárá ẹ ronú jinlẹ̀ dáadáa. Àjàyí. bẹ́ẹ̀ ni. ìtumọ̀ orúkọ Àjàyí ó ti sọ àpèjúwe ọmọ tó jẹ́. tó bá ní àjà àwa yìí Àjàyí, ibẹ̀ ni wọ́n ti yọ Àjàyí tí wọ́n pè ní tán pè pépè ìgbà tán pè pépè ló fi di Àjàyí. Àjàyí ni ọmọ tí ó dojú bolẹ̀ nígbà tí ń bọ̀ láti inú oyún, òun ni wọ́n pè ní Àjàyí. ẹkùn náà ìbéèrè mi. ẹ bá ẹgbẹ́. ó sápá mi lórí ni. ó sápá mi lórí ni. àlejò wa ẹkúṣẹ́ àtàárọ̀. ó sápá mi lórí ni. ó sì dùn mí. ó sì dùn mí. ìbéèrè ó ti tán lẹ̀ báyìí tí ẹ ní àǹfààní láti mú ẹkùn náà ìbéèrè méjì. méjì tí mo kùnà gan kò yẹ ń kùnà ẹ̀. kò yẹ kẹ́ ẹ kùnà rẹ̀. àwọn tó jẹ́ tó mọ̀ jù àlọ́ yẹ wọ́n mú mi kán lù mí ni. torí béèrè méjèèjì tí mo kùnà kì í ṣe béèrè tó yẹ kí n kùnà rárá. bẹ́ẹ̀ ni. mo rí i pé ńgbà tẹ́ kọ́kọ́ wọlé àyà yín bẹ́lẹ̀ ẹ rò pé jíìmù yìí ó ti dandan kí n gbígbà tàbí kí. bí ìgbà tí ẹ lè ṣeré gbérin ó ti yẹ kí n lè gba gbogbo ìbéèrè. tó láti iléeṣẹ́ ATM Media TV fún pé ẹ wá láti wá kópa ní orí ètò yìí, a fún yín ní ọṣẹ ìfọṣọ. ẹ lè fi fọṣọ, bákan náà ẹ lè fi fọ bóyá ẹ fẹ́ fi fọbọ́ àbí nǹkan kan, a fún yín láti iléeṣẹ́ ATM Media TV ni ó ti wá. bákan náà láti Ferrasius Pay a fún yín láǹfààní káàdì ìpè káàdì ìpè 500 naira ó ní a fún yín. àwa fẹ́ yẹ kẹ́ ẹ bá wa dúpẹ́ àti pé ọ̀wọ̀ owó lẹ́ní fáwọn aráàlú. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ATM Media TV fún ọ̀sẹ̀ àmọ̀lóore o. iléeṣẹ́ yín yóò mọ̀ dàgbà, iléeṣẹ́ yín ò ní dúró sójú kan. a dúpẹ́ lọ́wọ́ Ferrasius Pay fún àpò 2 àbọ̀ káàdì ìpè. a dúpẹ́ àmọ̀lóore o. ọlọ́run mọ̀ jẹ́kọ́wọ́ yóò mọ̀ tẹ̀síwájú, ìdàgbàsókè mọ̀ dé bá ṣe yín láṣẹ ọlọ́run. ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún àwọn èèyàn wa tó ń wò wá nílé òun náà ni wípé Yorùbá ó jẹ́ àṣà wa, ẹ má jẹ́ ká jẹ́ ó parun. gbogbo ọ̀nà tá a bá lè gbà láti lè máa mú ìdàgbàsókè bá àṣà wa òun ni ká máa gbà ká dẹ̀ máa tọ̀. a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ATM fún àǹfààní àti ààyè wọn tí wọ́n fi sílẹ̀ láti máa ṣàlàyé àwọn nǹkan tó jẹ́ ti Yorùbá fún ọ̀pọ̀lọpọ̀ wa. ẹ ṣé gan, a dúpẹ́ àmọ̀lóore. ẹ̀yin olólùfẹ́ mi, àǹfààní iléeṣẹ́ yìí ni mo fẹ́ mú wá fún yín. ibẹ̀ ni ẹ ti lè ra dátà àbí káàdì ìpè lówó tí ò gún pa rárá. ṣé dátà tòkè òkun lẹ fẹ́ rà ní àbí káàdì ìpè tòkè òkun? tí ẹ bá lọ síbi ibẹ̀ lẹ́ẹ̀tì rí nírọ̀rùn tí ò nira rárá. tí ẹ bá fẹ́ sanwó náà lẹ́yìn, ẹ fẹ́ rówó sórí DSTV ní ibibẹ̀ tí a bá ti fẹ́ rẹ́gísítà, ẹ tẹ ní under referral code at ATM Media TV òní kẹ́ fi rẹ́gísítà. ẹ ṣé gan ni, a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ mi. tó a ò ní rí jù báyìí lọ, ẹ bá wa dá sí lábala àríwísí ìyẹn comment section, ojú tẹ́ fi ń wo ètò tá a gbé wá ní òní. ó kọ tèmi ò yípadà, Abubakar Tóyìn Mohammed náà ni. a ó tún máa pàdé o. ire. Galanta, galanta, galanta.